rí gbogbo ẹ̀yin ọba tó kù lè mísìlẹ̀ hàdá fàlìyà àmẹ́lẹ̀ àmìlúùn ntí máa yẹpẹrẹ ọba nìbọ̀rìṣà ẹ parẹ́ láàfin yín ká ẹ lè rápọn létí olúwo rí. bẹ́yìn náà bá délé ẹ kó ṣàdánù ẹ lẹ́kú. olúwo òkú ìhàlẹ̀ lásán ni wàláhì wàrọ̀ bèlè káàbà ìhàlẹ̀ tí ò nítumọ̀ rárá ẹ̀yin ẹ délé. mo kí ẹni tó bá wò mí mo kí ẹni tó bá padà wò mí. mo kí bàbá ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkí jẹ ìkẹ́ ẹ̀yẹ kí tó lóko jùlọ nílẹ̀ káàárọ̀ jíire mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹn làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. ó mọ̀ pé mo sọ nǹkan kan pé onímọ̀ náà fi kì í ni ẹ. ṣe rí ẹ̀yin muslim kí máa ń dúró síbi tọ́wọ́ yín ń gbé. àwọn bàbá wa pa òwe kan ìwọ ló ń kó ẹ̀gbin bá àwọn muslim torí wọ́n pé o. torí kì í ṣe gbogbo muslim Yorùbá ní orí ẹ̀ ò pé gbà àwọn muslim kan wà tó jẹ́ pé wọ́n ní ká máa fún wọn lésì bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ní ààyè gba ìwọ̀fà àyè tí màtá bá ti gba ìwọ̀fà tán á sọ pé olówó òun á ní kò tó òun mọ́ àwọn bàbá wa náà ló tún sọ pé tá a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́ ẹrú tó ti rò pé òun ti jọmọ. So ìwọ wá lanu ẹ gbàgàgbàgàlà ó wá ń sọ pé kí gbogbo ọba káàárọ̀ àjíire o káwọn náà kọ́pì olúwo o kán pàṣẹṣe tì o kí nǹkan táwọn bàbá ti wà tán dálẹ̀ kó parẹ́ ó dẹ̀ lanu bẹ́ẹ̀ gbàgà ó dẹ̀ gbẹnu ẹ̀ onítorí kí agbára ba lè padà sí wọn lọ́wọ́ ṣe reverse psychology tẹ́fẹ́ ṣe nìyẹn mọ̀ pé olúwo náà ti bẹ̀rẹ̀ agbára ṣe ayé deception ayé tá a wà yìí kò ń ṣe ayé tẹ́nìkan lè pàjá lọ́bọ̀ fún wa mọ́ ojú ti là ó ronú pé kí àwọn bàbá wa tó gba Islam àwọn ọba ló ń control ìlú ńgbà náà ìgbà tí wọ́n jó oníṣẹ̀ṣe pọ́nbélé tí wọ́n ò gba ẹ̀sìn àjèjì àwọn ló wà lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ẹ̀sìn àjèjì náà fi tàn wọ́n náà tó fi gbàgbára lọ́wọ́ wọn náà ìgbà tó ń gba ẹ̀sìn àjèjì òun ni ará ìlú wa ń jẹ ọba lórí ọba náà nínú culture wa à ń ṣe politics ọba ló ń pàṣẹ bí Saudi ṣe ń bọ́ba Saudi ṣe ń pàṣẹ tí ọba England ń pàṣẹ ní ìlú ẹ̀ lọ́la àwọn bàbá tiwa náà ń pàṣẹ ìgbà táwọn missionary dé táwọn bàbá ti yín tó wá láti Mali ní Senegal wọ́n wá láti Sudan Morocco bí mọ́bí táwọn bàbá ẹ̀ ti wá nínú wọn lọ kíù síwájú ọba nínú tó ń gbẹ̀sìn wọn wá nígbà náà àwọn bàbá wa fàyè gbà wọ́n ní ṣe bóun náà ṣe ń ṣojúde ọba ní Ìjẹ̀bú ṣe bọ́n fi ń dúpẹ́ ni pé ọba fàyè gbà wọ́n láti ṣẹ̀sìn so ṣe wá jẹ́ pé ẹ̀yin tó fàyè gbà láti ṣẹ̀sìn sìn lẹ wá fẹ́ gba gbogbo ilẹ̀ nítorí irọ́ tí ẹ ti pa táwọn bàbá yín pa fún wa Olódùmarè náà ló ń jálà táwa ọmọdé ti mọ̀ pé Allah kò tó àwọn orúnmọlẹ̀ àti mọ̀ ń sìn yes bàbá mi tàwa náà gba Islam but àwa ọmọ ti mọ̀ àwọn fourth granddad wa fifth wọ́n gba Islam ní gbogbo family mi gbogbo wọn ló gbà nílé ìyá nílé bàbá but àwa ọmọ ti mọ̀ ń sìn pé irọ́ level ni pé òkúta ni ẹ̀ ń bọ̀ bọ́n ṣe ń tún òkúta yẹn ṣe ṣùgbọ́n pé ẹ̀yin Yorùbá Muslim láyà láti gbé gbogbo kinní yẹn síta but tó bá lọ sórí internet gbogbo ẹ̀ làwọn Saudi ń gbé síta because kò nítumọ̀ sí wọn àwọn ò present ẹ̀ pé Olódùmarè làwọn ń bọ àwọn sọ pé òrìṣà tàwọn làwọn ń sìn ẹ̀yin lẹ́ ń twist ẹ̀ fún wa pé Ọlọ́run ni àwa tá a dẹ̀ ti já a ti mọ̀ pé kì í ṣe Ọlọ́run a dẹ̀ ti ń educate àwọn Yorùbá tó kù pé kì í ṣe Ọlọ́run o òrìṣà ni wọ́n tọ̀ wá bọ̀ then beside that olúwo tó wá ní kó máa fojú rò kọ́kọ́ sọ fólúwo pé ṣé orí ìlẹ̀kẹ̀ tó lúwo máa ń so mẹ́sẹ̀ yẹn ní kó lúwo já tó bá mọ̀ pé òun ti di mùsùlùmí gidi ní kí olúwo já ìlẹ̀kẹ̀ méjèèjì yẹn ìlẹ̀kẹ̀ tó máa wà lẹ́sẹ̀ tí kì í tú yẹn ní kó já kó má lò mọ́
ṣebí haram ní Islam so kí ló dé Olúwo ṣe ń ṣe àwọn nǹkan haram aṣọ òkè tó ń wọ̀ àkún tó ń fi sẹ́sẹ̀ haram ní náà ọ̀pá àṣẹ t'Olúwo gbé dání irúnmọlẹ̀ ìlẹ̀kẹ̀ irúnmọlẹ̀ 16 ló wà ńbẹ̀ kí ló dé tó sì ń gbé dání ó máa parọ́ fún yín pé àṣà torí pé ó mọ̀ pé mugun ni yín ó mọ̀ pé mùmú ni yín ó mọ̀ pé the easiest way láti fúlù ẹ̀yin tẹ́ bá ti jẹ́ religions only title kan tó máa ń lò fún yín o title yẹn kúrò lórí mi nsìn religion dogma òun ni láti pretend to be a Muslim or Christian àárí pé gbà t'Olúwo kọ́kọ́ bẹ̀rẹ̀ bí 4 years ago church ló kọ́kọ́ lọ church ló ti bẹ̀rẹ̀ ńgbà yẹn bọ̀ ó dà pé kò rí ó dà pé kò jẹ lọ ní ti Christianity yẹn yes Christianity ló fi bẹ̀rẹ̀ ó kàn lọ church ó lọ ń ṣèkéde káàkiri ńgbà yẹn kó tó di pé ó wá já sí ti Muslim ó ti mọ̀ pé ẹ̀yin yẹn mùmú ti yín tún ju tàwọn Christian lọ so ó wá ń sọ sọkúsọ pé Ọlọ́run nìkan lọ́ba ṣe báwọn Ọ̀rúnmìlà ló sọ fún wa pé bọba bí Ọlọ́run ò sí ṣé Olúwo ló bẹ̀rẹ̀ ẹ̀ ni so Olúwo wá ń lá ọ̀dọ́ ẹni pé gbogbo nǹkan tóun sọ bẹ́ẹ̀ni pé òun lòun initiate ìṣẹ̀ṣe ló sọ fún wa pé Ọlọ́run lọ́ba bọba bí Ọlọ́run ò sí Malik ni wọ́n ń pè ọ Melek ní Arab Melek ní Hebrew Malik ní Arab so Allah ò túmọ̀ sí Ọlọ́run náà so gbogbo gàràjé t'Olúwo ń ṣe fún wa wá gẹ̀tẹ̀ torí pé Olúwo ti kọwọ́ sínú òbò ológbò tẹ́ ẹ bá kọwọ́ sóbò mùsùn àti yọwọ́ yẹn ó máa ń le Olúwo gbà tó fẹ́ Fúlàní ọmọ olówó òun ló bẹ̀rẹ̀ propaganda kán bá lè sọ pé ó mọ̀ pé Fúlàní ò ní gbọ́mọ fóun tóun ò bá rìn náà sì ṣẹ̀ṣe ó dẹ̀ fẹ́ bólówó t'Olúwo bá jẹ́ Muslim ló ń jà fún kí ló dé tí ò ṣe fẹ́ ìkan nínú àwọn ọmọ yín gbogbo àwọn ìmáàmù àgbà nílẹ̀ Káàárọ̀-oòjíire yẹn kí ló dé t'Olúwo ò ṣe fẹ́ ìkan nínú àwọn ọmọ wọn kó sọ wọ́n dolórí kí àwọn bàbá yẹn kí ìran wọn náà di future king tó bá yẹ pé ẹ̀sìn l'Olúwo ń jà fún kò sáwọn ọmọ mùsùlùmí ní Ìwó kò sáwọn mùsùlùmí nílẹ̀ Káàárọ̀-oòjíire àbí àpò Olúwo l'Olúwo ń jà fún ó fẹ́ ọmọ Fúlàní olówó ó dẹ̀ mọ̀ pé àwọn yẹn gbàgbọ́ pé gbogbo ọba ilẹ̀ Káàárọ̀-oòjíire pábọ̀rìṣà ni wọn ò ní gbọ́mọ fún òun ló ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Christianity tó ṣe lóun ti kó sàkúrò láàfin o gbogbo sin gbogbo play tó ń game gbà yẹn nítorí ìyàwó tó fẹ́ ni ìgbà tó dẹ̀ fẹ́ ìyàwó tán ó ní láti máa jẹ́ kí wọ́n mọ̀ pé òun ò tí ì ṣòṣà o kó má di pé bóyá wọ́n wá gbọ́mọ lọ́dọ̀ ẹ̀ bóyá ó ní condition tán fún so anytime táwọn yẹn bá halẹ̀ mọ́ pé o ti ń go astray o tò lẹ̀kẹ̀ sọ́wọ́ o ṣe gbogbo ẹ̀ àwọn yẹn lè má ti trust ẹ̀ kọ́ máa wò bóyá ó ń díbọ́n fún wọn ni so Olúwo ní láti máa create sin kí àwọn in-law yẹn kán bá lè máa believe pé Olúwo mùsùlùmí ni Olúwo fúnra ẹ̀ ló sọ bí ọdún 4 sẹ́yìn pé òun 16 ni òun pé 16 ni òun Olúwo fúnra ẹ̀ ló sọ so fún wọn láti wá máa pe ajá kan lọ́bọ̀ fún wa ń sìn kò work ó lè wá máa pajá lọ́bọ̀ fún wa so Olúwo Olúwo ń lò yín ni yes pé kìíní kan ó lò yín ni náà tó bá mọ̀ pé yes Islam lòun defend ló fẹ́ Muslim kò sí ẹni tó mọ̀ ọ̀run kí káàtẹ̀ wá sọ pé òkè o kò lè fẹ́ kò fọmọ Yorùbá àwọn Fúlàní tó ti wà lọ́dọ̀ wa tó ń ṣèdè wa ńkọ́ àwọn Fúlàní Ìlọrin ò síbẹ̀ kò sáwọn Fúlàní ní Ìwó ni kò sáwọn Fúlàní tó ti pẹ́ lọ́dọ̀ wa tó ń sọ èdè kí ló t'Olúwo ò ṣe fẹ́ wọn t'Olúwo gba nọ́ọ̀tì lọ tó lọ fẹ́ ọmọ olówó Muslim ó dẹ̀ ní láti máa play game yẹn lọ tí ó bá play game yẹn lọ kélé gbé ìjọ tí mo ti mọ̀ pé
gbogbo nǹkan tó ń ṣe kò kì í ṣe intention ẹ̀. Ní last year tá à ń ṣọdún ìṣẹ̀ṣe tó sọ pé oníṣẹ̀ṣe ni wá o, oníṣẹ̀ṣe ni wá ní gbogbo wa. Ẹ rí i pé ńgbà tó di ọjọ́ kejì Olúwo change ohun, àwọn wọ́n ti pè é ni pé Olúwo nǹkan tó sọ àwọn bí ọkọ ìyàwó ẹ o máa kélé máa gbé ẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni so gbogbo nǹkan tó Olúwo ń ṣe drama fún wa ni, ó act ni, ọmọ Ìkò ni Olúwo bó ṣe wà yẹn ká ní kò jọba ó máa mọ̀wé gan, because ẹni tó bá lè wà crafty tó bá lè create false narration ẹnìyẹn tó bá mọ̀wé ló máa ń ṣe. Irú wọn ló máa ń kí odù, wọ́n máa ń create fake odù Ifá. Nígbà tó Olúwo bá sọ pé Ọlámọròdù ló ń jẹ́ Lámúrúdù. Historically kò sí ẹni tó ń jẹ́ Nimrod. Wọ́n ti prove it. Nobody calls Nimrod existed. Number 2, Nimrod tó ń sọ yìí nínú Bible wọ́n ti bí kán tó bí Ibrahim. Ibrahim ti wà bí 4,000 years ago. Àbí? Odùduwà tẹ́ wá sọ pé ó jẹ́ ọmọ Nimrod gẹ́gẹ́ bí ìtàn àwọn British kọ́lẹ̀. Wọ́n ní Ànábì Mọ́mọ́ ló lé kúrò ní Mecca. That was Ànábì Mọ́mọ́ sí Ibrahim. Ó jẹ́ 2,500 ní Ibrahim fi exist ṣọ́jú Ànábì Mọ́mọ́. Wọ́n wọ́n pa ṣe máa ojú wa orí wa máa pé. Ànábì Mọ́mọ́ 1,500 years ago ló exist. Ẹyọ 1,005 kúrò nínú, so that is 2,500 difference year. Okay. Odùduwà tán wá sọ yìí wọ́n ló wá bí Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn tó bí báwọn British ṣe wá kọ tán. Ọ̀rànmíyàn yẹn exist ní 14th century. Ẹyọ 14th century kúrò nínú 5th century, late 5th century, 6th century tó ń bí Ànábì Mọ́mọ́ 900 years. After 900 years tí Muhammad lé Odùduwà wá sífẹ̀ lódùduwà ṣẹ̀ṣẹ̀ bí Ọ̀rànmíyàn. Ẹjọ́ ṣé ọpọlọ pípé wà nínú story tó ń kọ? Ṣé ọpọlọ pípé wà ń bẹ̀? Nimrod tó jẹ́ bàbá Odùduwà nísìn ó ti exist 2,500 years before Odùduwà. Àbí? Odùduwà wá rìn láti Mecca ó dé sífẹ̀. Ṣé 900 ló fi rìn défẹ̀ ni? Single ni o. Odùduwà ò bímọ until almost gbà tó pé 3,000 years. Ká ní Nimrod ló b'Odùduwà ní o. Odùduwà ti pé 2,500 years or 2,700 years. So Nimrod ju Ibrahim lọ. Bí 2,700 years. K'Ànábì Mọ́mọ́ tó lé. Ẹ wá ro pẹ̀lú 14th century. That's 900 years. Ẹ wá ro pẹ̀lú bí 2,000. That's 3,200 years. K'Odùduwà tó bímọ. Ṣé rí pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Odùduwà yín wá láti Mẹ́kà rí pé orí yín ò pé. Ẹ má bínú o pé mo lo èdè yẹn. Orí everybody ò pé. Because wọ́n tó bá rojọ́ kàmàkàmà fún ẹ ó yẹ kí wọ́n gan yiri ẹ̀ wò. Look at the time. Look at everything. So báwo ni ṣó possible? Ṣó possible? Ká ní Nimrod exist. Ìbá máa pé Nimrod exist. Òun náà ṣe create historical fallacy. Nimrod exist. Because ìtàn tán sọ́nsìn ó exist too. Odùduwà ṣe wá exist ní 14th century. Ẹ wo àsọjù báyìí Olúwo ń lórí yín ni. Ó máa lù lọ nìṣó ẹ̀yin MFM Mugun follow Mumu. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí. Mugun ó follow Mumu or Mumu follow Mumu. Ẹ máa tanra yín jẹ ń bẹ̀. Àsọjù báyìí ló dìgbà kan náà.